ara àwọn oògùn téèyàn máa ń lò tí omi gbóná bá dàjò yàn lára tá a máa ń fi ara nǹkan tó jẹ́ ọ̀kan gbòógì lára ehoro ṣe. Ẹ rí wípé ehoro èbó ní àti irun tòyìnbó àti irun ti Yorùbá kò séyìí tá ì lò. Tá a bá gbẹ́ ẹlòmíì tí lè máa bèrè pé bàbá Fágbóró kí ni ń jẹ́ ehoro, òun làwọn olóyìnbó ń pè ní rabbit. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ míì omi gbóná dàjò lára, ọ̀pọ̀lọpọ̀ míì iná á jó, tá a sì wá solution títí tó lè máa nọ́ọ̀ṣẹ̀ títí tí ó sì tún máa rà tí ó máa kẹ̀ sí. Ara àwọn nǹkan wo là á máa ń lò láti fi tọ́jú tí nǹkan gbóná bá dàjò yàn la, yálà ó ti dégbò ni tàbí kò tíì dégbò, bóyá ó ṣẹ̀ṣẹ̀ tó ti ń di pé àwọn yẹn ṣí, kí lá lọ wá? À á lọ wá irun ehoro. Tá a bá ní dandan ni ti lókà, wọ́n lè má rọrùn àti rí lókà bọ̀rọ̀. Ẹlòmíì sì lè ní ti àwọn olóyìnbó ní àdúgbò rẹ, kò sí n tó lò tí ò lọ. Tó bá ṣe ti lókà lórí, ó lọ. Tó bá ṣe ti àwọn olóyìnbó talágíríkì yìí, ó lọ. Kí ló ṣe? Kò lóògùn kankan. Ọkàn ha irun rẹ̀ báyìí. Tẹ́ ẹ bá ti pa tán, ẹ ha irun ara rẹ̀. Irun yẹn lẹ́wàá fi sí àwọn ibi tí kinní yẹn ti só, àwọn ibi tó ti dégbò lẹ́kàn rárá lẹ̀ mọ́. Ẹ rí wípé níjọ́ tẹ́ ẹ bá ti lẹ̀ mọ́ òun lẹ̀rọ ti dé. Ó dàbí ẹ̀rọ ni. Ara ní ń gbóná ń ta, tó bá ti kọ́kọ́ fi sí gbogbo gbígbóná ń ta yẹn ń jajẹ yóò kọ́kọ́ lọlẹ̀ náà. Bó ṣe wá lọlẹ̀ òun gbígbẹ lókùn tí ọmọ gbẹ o. Ìgbà tí ó bá fi tó jọ́ kẹta jọ́ kẹrin yóò mọ̀ pé àṣẹ Ọlọ́run bẹ lára àrùn ehoro. Kò ní nǹkan kan míì, kò nílò pa à ń jó, kò látàrí inú, irun rẹ̀ lásán lẹ́kàn tu, ẹ̀kàn fi sí àwọn ibi tí omi gbóná yẹn ti dàjò, any part of the body. Kó wá filẹ̀, kò ní di pé ń wẹ̀ mọ́, tí è gbẹ fúnra ara ẹ̀. Àṣẹ Ọlọ́run bẹ lára irun ehoro. Àwọn nǹkan tá à ń lò pọ̀ lára ehoro. A máa ń lo orí, a máa ń lo ẹsẹ̀ rẹ̀. N tá à ń lò pọ̀. Ṣùgbọ́n n tá a mú wá lónìí, òun ni irun ehoro, bó ṣe wúlò fún ara, tó sì jẹ́ ìwòsàn, tó sì tún jẹ́ oògùn. Tó bá tiẹ̀ wá kára ìgídá bóyá ẹni yóò tiẹ̀ wá sí tòsí, tó tiẹ̀ wá lé tiẹ̀ wá bóyá èyí tẹ́ ẹ rí, ẹ wá pọ̀ gbọ́n lẹ́ẹ̀fi ṣe ọdẹ jó pẹ̀lú dídí atare kan. Bẹ́ẹ̀ bá wùyẹ dànù àdì ẹ máa fi rá, yóò ṣiṣẹ́ rẹ̀. Tó bá wùyẹ dànù epo kẹ máa fi rá, yóò ṣiṣẹ́ rẹ̀, yóò gbẹ. Dimension mi tún nù. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa jó, ẹ kàn ra wá irun ehoro tẹ́ ti pa bá ẹ tu irun rẹ̀ láì. Ẹ máa wá fi sí ojú egbò, ojú ibi tí iná ti dàjò òun, ojú ibi tí iná ti jó òun, ojú ibi tó mi gbóná ti dàjò òun, pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀rọ ni. Ẹ nílò kọ́ mọ́ rí bẹ́ẹ̀. Ẹ like, ẹ share, ẹ comment. Àǹfààní bẹ lórí YouTube mi, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Tẹ̀lé mọ́ bá pàdé ní Facebook, tẹ̀lé mọ́ bá pàdé ní TikTok, tẹ̀lé mọ́ bá pàdé ní Instagram, ẹ lọ sórí YouTube mi, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Ṣé rí, àá tún máa ń lo ẹsẹ̀ rẹ̀ fún nǹkan míì, kì í ṣètò òní ètò ọ̀la ni, ṣùgbọ́n kì í ṣe ẹsẹ̀ ẹranko òyìnbó la lò ó, torí pé kò sí ẹsẹ̀ ẹranko òyìnbó tí máa sáré. A máa tún lo ẹsẹ̀ rẹ̀ náà fún bóyá ọmọ ò lè rìn ni, àbí fún agbábọ́ọ̀lù, àbí fún asáré tó fẹ́ kẹ́sẹ̀ wọn yálẹ̀. Ṣùgbọ́n kì í ṣe tòyìnbó, bó bá lo tòyìnbó kò ní ṣiṣẹ́. Ọ̀rá nìsín, ṣé ìyẹn lè gbé ehoro tí Yorùbá kalẹ̀, tí Tinubu kalẹ̀ kó dúró báyìí? Eré tètè yóò ti lọ àìlò yẹn. Ṣùgbọ́n irun rẹ̀ yìí kò sí àti tòyìnbó àti Yorùbá lálẹ́ tó já gbé ehoro èbó wá nù. Tó bá jẹ́ ti Yorùbá,
ẹsẹ̀ rẹ̀ lásán mẹ́rẹ̀ẹ̀rin èèyàn ń gbá bọ́ọ̀lù ni èèyàn ń sáré ni òun ṣe any kind of sport tó o bá ń ṣe tá a bá ti parí iṣẹ́ rẹ̀ tó o kàn ṣe sẹ́sẹ̀ rẹ̀ ó mọ̀ ti tàn ó rí wípé eré tètè lè kó agége ó lè sáré ọ̀fẹ́ lẹ́lẹ̀ gbogbo sport tó o bá ń ṣe àṣeyọrí lọ́mọ ṣe ó wúlò púpọ̀ ọṣẹ Edward ní 50,000 ni ọ̀làlàkàlà ọ̀ ń jẹun lójú oorun gbogbo ẹ̀ wá dojúrú ọ̀rọ̀ náà lọ iṣẹ́ rẹ̀ ò lọ mọ́ ọjà rẹ̀ ò tà mọ́ ìwọ wá ra ọṣẹ Edward 50,000 ni àwọn tó ti ra ló lè ròyìn tó o bá ti ra ọṣẹ 50,000 ọṣẹ Edward yóò miss ọṣẹ ajé ń bẹ 500 ṣùgbọ́n wọn tó bá ti rówó ṣe ọṣẹ ajé 500 ni wọ́n náà ra ọṣẹ Edward 50,000 ọṣẹ tó máa lù tí nǹkan ó sì máa yí padà ò ní lálàkàlà mọ́ ò ní jẹun lójú oorun mọ́ ọ máa ríṣẹ́ gbà ọkàn rẹ̀ ó máa balẹ̀ bí wàá lóde tó òdíjú rà ẹlòmíì ti ń gbọ́ ètò mi àríra nǹkan ń rà kan lọ́dọ̀ bàbá yìí bóyá ló ti tọ́dún 3 4 ẹnìkan àjọ ń sọ̀rọ̀ nílùú èbó ní kíní kan mo ní kí bá ti jọ sọ̀rọ̀ rí ní 2021 mo ní ṣe ogun tí wọ́n ń jà yẹn ti pé mi ó lóun tiẹ̀ ti wá káàkiri òun ọ̀rọ̀ náà báyìí náà ni òun tiẹ̀ mọ̀ pé òun ti pè mí mo lẹ́ẹ̀ ti pè mí rí mo ní conversation wa rèé mo ní kọ́dà nígbà báyìí ní déètì báyìí ni mo ti sẹ́ndì àkáǹtì yín ṣe ẹlẹ́sẹ̀ndì owó ni mo nígbà tó ẹ̀ ti sẹ́ndì owó láti ìbànú sáré sókun ayé yín pò ìjọba ríbi lóyún níbi ọ̀yà òní náà bá sẹ́ndì owó lẹ́nu bí ọ̀sẹ̀ 2 mẹ́ta ní ìṣẹ́ ní bàbá àṣẹ ní nǹkan lọ́wọ́ àṣẹ lóògùn mo láṣẹ Ọlọ́run ni mo lé mi ò lóògùn mo ní ṣùgbọ́n mo jogún tọ́pọ̀ lọ́wọ́ bàbá mi mo ní ṣùgbọ́n àṣẹ Ọlọ́run máa ń tẹ̀lé ìdí ní tó fi máa ń júbà bàbá mi Edward Òrìṣàtọ́lá kọ́lọ̀ mọ́ bàbá fọ̀rọ̀ kẹ́ bàbá mi ìwájú tí bàbá mi kọjú sí Ọlọ́run jẹ́ ọmọdé yìí tó fílẹ̀ ọmọ bàjẹ́ ìwọ náà má sùn ìwọ náà wà tìgbà tó ti ń gbọ́ prógámù mi irọ́ náà ni nà láì online kò sí nǹkan kan irọ́ náà àwọn èèyàn bá wá tí wọ́n sì ń dúpẹ́ ẹni tí ń kọ́lé ẹni tí ń rọkàn ẹni tí ń ṣe dáadáa ẹni tí òrò kan pé òun tiẹ̀ lè délùú èbó ẹni tó wà ń lu èbó tí òrò kan pé òun lè ríwèé gbélùgbà látara àwọn iṣẹ́ ìwé ìgbélù tá à ń pariwo tọ́nà ti há mẹ́lòmí tẹ́lòmí tí òrò kan nà àbáyọ mọ́ ìwọ wá sùn mọ́ sùn o béèyàn bá ti sùn yóò sùn o àwọn iṣẹ́ ń bẹ lóríṣiríṣi àwọn sólẹ̀ ń bẹ ní 1 million 2 million 5 bọ́ ọ bá ṣe fẹ́ jẹ́ kí nǹkan hàn ń tà sí wọ́n náà pé Fágbèrò àwọn tí ń torí wá látòrí ìlú èbó wá sí Ìlọrin wọ́n rí i pé wọ́n rí nǹkan ni tí wọ́n bá rí nǹkan àwọn tá a ti ṣẹ́ fún tí wọ́n ráyè padà ẹ jẹ́ n lọ Nàìjíríà eléyìí kò lẹ́yìn fi iṣẹ́ ránṣẹ́ ẹ jẹ́ n lọ tọ́jú ara mi tí ó bá ráyè padà ṣé yẹn wà látòrí Amẹ́ríkà látòrí Canada látòrí Germany látòrí Italy látòrí London látòrí Australia látòrí India káàkiri all over the world ọjọ́ máa sùn nọ́mbà tẹ́ pè mí síre òun náà ní WhatsApp nọ́mbà mi 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ìlú Ìlọrin náà ni mo wà ẹ lè pè mí kí n má tètè gbé torí kọ́ọ̀lù tó pọ̀ ẹ gbọ́kàrà ẹ̀ lọ sí ilé epo ní Agbo Ọba nílùú Ìlọrin anywhere tẹ́ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin tẹ́ bá ti dé ìlú Ìlọrin ẹ ní ilé epo Ibrolac lẹ́ ń lọ lágbo Ọba tẹ́ bá wá ti dé ilé epo Ibrolac lágbo Ọba ẹ sọ̀kalẹ̀ ẹ dúnwájú ilé epo yẹn ẹ kọ̀yìn sínú ilé epo ẹ kọ̀yìn sínú ilé epo yẹn níbi wájú ilé epo Ibrolac yẹn ẹ bá wá apá àlàáfíà yín ẹ bá dé apá àlàáfíà yín bí òpónà méjì ní other side ẹ rí transformer kan ẹ rí fọganáísà kan lára transformer Alhaji Hasan ọmọ Ẹdẹ lórúkọ fọganáísà tó wà lára transformer níbi junction tí transformer wà tí fọganáísà yẹn wà tí signboard mi wà òun náà ń pè ní Olú guest house junction ẹ̀yìn kan béèrè ilé Fágbèrò ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní fàìsàn ló gbà o ikú òjijì ò ní pa wá o àrùn burúkú ò ní bá wa jà o ṣé ọfà ni ìdààmú kan ni àìsàn kan ni sọ fún Fágbèrò wò ṣé stroke ni ṣé fibroid ni ò ń jẹun lójú oorun ọ̀nà làkàlà ó ti lògùn wọn lògùn ìjẹ́ lára rẹ̀ wọ́n pe Fágbèrò ọmọ Òrìṣàtọ́lá pẹ̀lú àṣẹ Ọlọ́run á dúpẹ́ fọ́lọ́run ẹ like ẹ share ẹ comment ire o ire.